أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا أولم بابا ولا كيكي أولم بابا ولا كيكي أولم بابا ولا كيكي الشيخ آدم رضي الله تعالى عنه bàbá lágége tàná رضي الله تعالى عنه ọlọ́run bá wa kúkú kẹwọn. àmín. bàbá wa tó ní Sheikhul Markaz دام الله حياته tí wọ́n ń jẹ́ bàbá lágége tòní شاء الله. ọlọ́run bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn. àmín. gbogbo àwa tí à ń jẹ́ ọmọ bàbá lágége bẹ́ẹ̀ ni bá mi. ní gbogbo ọ̀nà yòówù tó fi rí pé ó wà entitled and eligible to call ọmọ bàbá. A kí gbogbo wa. شاء الله. Àkọ́kọ́ àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ yanjú ni pé kí ni ń jẹ́ markaz, ta ni markaziyu, tá fi wá sọ yí pé èèyàn lè jẹ́ ọmọ markaz kó má jẹ́ ọmọ bàbá lágége láyé pọ̀sí. Orí tí a gbọ́ ni pé markazi أنت آدم آدم أنت مركزي مركزي أنت آدم آدم أنت مركزي الله مركزي أنت آدم
pé Adam أنت مرجعي huwa bi nafsihi markazun مرجعي أنت آدم wal markaz huwa Adam. آدم أنت مرجعي مرجعي أنت آدم قد جاء مركزي وما حب الديار شغفنا قلبي وما حب الديار شغف قلبي حب ما سكن الديار ولكن حب ما سكن الديار وما حب الجدال شغفنا قلبي ولكن حب آدم نالي إلهي وما حب الديار شغف قلبي وما حب الجبال شغف قلبي ولكن حب آدم ọmọ márikàsì ọ̀tọ̀ ọmọ babalágéjì ọ̀tọ̀ ó fẹ́ ya márikàsì àti Sheikh Ádámù lọ́tọ̀ọ̀tọ̀ ni. مركزي أنت آدم gbogbo ọmọ márikàsì àti fùrúù márikàsì ọmọ babalágéjì ni wọ́n. آدم أنت مركزي kódà lè sọ pé gbogbo ọmọ mọ̀rìkàzí ọmọ babalágége ni wọ́n àmọ́ gbogbo ọmọ babalágége kọ́ ni mọ̀rìkàzí. مركزي أنت آدم آدم أنت مركزي torí lọ́dọ̀ àwọn àfọ́ ní ilmùlímẹ́ǹtì wọ́n ń pe kíní kan ní àlàáksù ìgbà míì mújábà kùlíyà a lè fi zálíbà kùlíyà ṣe ákùsù rẹ̀ ìṣinákìdù rẹ̀ gbogbo ọmọ mọ́kàzì ni ọmọ babalágége mújábà kùlíyà àmọ́ gbogbo ọmọ babalágége náà kọ́ ni mọ́kàzì. مركزي أنت torí pé a ti fi àyè lẹ̀ fún pé kó kéwú mọ́ríkà àmọ́ onífẹ̀ẹ́ Sheikh Adam àmọ́ òǹkàtìrà Sheikh Adam ọmọ babalágége náà ni ó. شاء الله ìyẹn jẹ́ àkọ́kọ́. bàbá wa wàsíìrù ní markaz شاء الله حياته mudiru daril hijra bi Kano hafizahullah wa ra'ah Àmín. wọ́n bá wa yanjú what is the meaning of family house táǹkì markaz. Any markaz family house wa ni. Who is the head of the family? Who are the family we are referring to? ولكن يوم آدم نالي لوري Wọ́n yanjú ọ̀rọ̀ méjì kan. Kí ni ìtumọ̀ family house? Tá bá ní family house, ìtumọ̀ pé ẹnìkan ni head family. Àwọn ọmọ ń wà, àwọn ọmọ ọmọ ń wà, àwọn ọmọ ọmọ ń wà, àmọ́ gbogbo èèyàn kọ́ ní lọ family house. Bí èèyàn ò bá wá sí family house látara àdín kan sí ìkejì tí ó lè dé family house mọ́, kò ní kì í ṣọmọ family yẹn. Òun ló mọ tó mú tí ò fi lè wálé ọdún. Bá a bá ti sọ pé fùrú òní markaz
tó jẹ́ sí pé ṣé Ádámọ̀ kọ́ ló kọ́ wọn direct wọ́n ń sọ máa fi tọ́ àwọn ṣé Ádámọ̀ kọ́ ló kọ́ wọn bá a bá ti ní fún díkejì wọ́n ń ṣe ọmọ bàbá lágége gbogbo wọn kọ́ bẹ́ẹ̀ bá ti pè é láṣìsọ torí lọ́dọ̀ tèmi kì í ṣe àṣìsọ èèyàn lè dànù bẹ́ẹ̀ nìkan bá da nǹkan nù á rẹ̀ ní tí ó kó. torí pé another man's food is another man's poison. Family house that they must come. Èyàn lè má dá lé, ó má dá ní family. Family ó máa lè ọmọ wa ló kẹ̀yà kàkà ní. Bàbá wa wà sí ìlú Marcus. Wọ́n pe bàbá Lágége ní Sheikh Marcus. Tani Marcus yẹn bí kì í ṣe àbùnà kùkù. Bàbá máa Sheikh. Tí wọ́n pe bàbá wa Mùdírù Tòní. Àwọn oníṣẹ́ ìwù gbogbo wa bọ́ ọ̀fẹ́ bọ́ ọkọ̀ ìyẹn lè bí ọmọ mẹ́wàá ìyẹn lè kọ́ ọmọ mẹ́wàá ní kéwú káwá rí àwọn mẹ́jọ kán yà á rẹ kí méjì wá ya bóun tí lóhùn ó yà yín ò ní ká mọ́ pè lọ́mọ ó tọ̀. Bàbá ló dọ́mọ ẹ̀ mọ̀. Mi ìfẹ́ kó gùn bàbá wa sí olùmọ̀ọ́kà àìtí ìgbọ́ ìtumọ̀ family house yìí àìtí ìmọ̀ kí lẹ gbà lérò pẹ̀lú Sheikh Marcus. Ṣé wá rí high afratu hood tí àwọn àfọ́ àwọn àyíká Ọlọ́run bá wa ṣe àlékún dáadáa wọn. Àwọn ò ní dá ọ̀rọ̀ yẹn nù á kò ní àmọ́ tí ò yé wọn bẹ̀ àlàyé wọn. Nígbà tí wọ́n fẹ́ mú ẹ̀rí wá ẹ̀rí yẹn kúnná ló kó náà àmọ́ kò kúnná. Mọ́kà ariwo tí ò ní túmọ̀. Áyà tí wọ́n mú wáyé lèmi náà ó lò kí n tó wá fi kan kú. Áyà yìí tọ́gbẹ́ mi sọ yí pé àwọn kan wọ́n lè jọmọ mọ́díkàsì àmọ́ wọn ní jọmọ bàbá Lágége wọn bá mọ̀ mú àyà yìí wá àyà tún lẹ́tún náà sí. Kíyàn tó lè jọ ọmọ bàbá Lágége tá fún pẹ̀lú àyí náà mẹja sí ìjà mẹja sí ni wọ́n ló wà wò yí pé kí ni àlákọ̀ lẹ́ọ̀nà làárọ̀ bá lẹ́ẹ̀tún yìí أو تجعل كلمة مجاسا إلا بعد وجود العلاقة. فهذه العلاقة إما أن تكون مشابهة أو غير مشابهة. Bọ́lá bàbá Lágége ní má àlàkọ́tù kà máa bàbá Lágége. Àfà báńkáyà yẹn táfà lò yí pé gbogbo ọmọ Mẹ́ríkàsì kọ́ ni ọmọ bàbá Lágége. Jẹ́ kí n tú àyà yẹn ìwọ lọ lè gbọ́ kó wá gbé méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn jẹ́ ń fún ẹ ní kankan etí mélòó ló ní ojú mélòó ló ní ahọ́n mélòó ló ní kí ló fà á sí ahọ́n jẹ́ ọ̀kan tí etí jẹ́ méjì tójú jẹ́ méjì ìyẹn ni pé tó o bá kọ́kọ́ fi etí kan gbọ́ mo ti gbọ́ ni jẹ́ tún gbọ́ wá báyìí tó o bá rí kan kọ́kọ́ fojú kan wò ó ọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí ìsọ̀ ìjẹun fojú báyìí o má ti ìfojú kan dájọ́ tó fojú kejì wú ọ̀rọ̀ ẹ̀ o tó bá wò lọ tán akẹ́kọ̀ọ́ ló sọ kí ló fà tí ẹ̀yìn èèyàn ó sọ ọ̀rọ̀ kan lẹ́yìn tí ó tún di lọ́bì tó jẹ́ sí pé ọ̀rọ̀ yóò tún dàbá ni ẹni tó fẹ́ yìn dáadáa wò ó kó o tó yìn o ṣé kò ní pàdé tó tún máa bú lọ́la ẹni tó sì fẹ́ kú ró dáadáa kó tó kú afáàbá ń ka áyà yẹn ibi dáìsì mọ̀ pé kò bá ń tí àfáà mú wa rò. أعوذ بالله من الشيطان الرجيم
àṣìsọ kọ́ ni tí wọ́n tú o àmọ́ àṣìgbọ́ wà ní àyà yìí. ọ̀tọ̀ la àṣìsọ ọ̀tọ̀ la àṣìgbọ́ tó tàbá wùmí ni wọ́n fi tú àyà nì. màá wá tú kí ni àyà yẹn sọ kẹwàá wò bóyá a lè dìnnà yàn ọmọ mẹ́ńkàsì pé kì í sọmọ babalágége. ó yà kà. Bismillahirrahmanirrahim. ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي. Ànábì Nuhu sọ fún ọba tó dá. نادى نوح ربه. Ànábì Nuhu pe Ọlọ́run ọba rẹ̀. فقال رب إن ابني من أهلي. ما سبب التوكيد هنا؟ لماذا هكذا نبينا نوح إن ابني أسيتم أغراض التوكيد إيه وانت الله ما في إن ابني من أهلي شيء الله هو ما في إيه ما كان نبي نوح سبيك يسمع وني إن ابني من أهلي الله ما وني أما مني توسي دامي